Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní nǹkan mú bọ̀ wọ́n ní àrọ̀ ní wálé oníkòyí ò sinmi ogun ńlọrọ̀ tó wà ńlẹ̀ nípa àwọn Fúlàní agbébọn àtọ̀ṣẹ́ tí wọ́n ń ṣe ní tìbútòrò ilẹ̀ Yorùbá èyí tó kan àwa jù ní wọ́n ń sọṣẹ́ káàkiri Nàìjíríà ṣùgbọ́n wọ́n wá gbé ọṣẹ́ wọn àti oró wọn wọ́n gbé wọlé Yorùbá léyìí tó ṣe wípé ọṣẹ́ wọn ti kọjá ẹnu ààlà ó sì kọjá ẹnu bodè nípa àwọn ọṣẹ́ burúkú tí wọ́n ṣe léyìí tí ọmọdé àtàgbà wa ń pariwo yóò sì sí ọ̀nà àbáyọ kan gbòógì kan lórí ọṣẹ́ táwọn Fúlàní ń ṣe nílẹ̀ Yorùbá tí a bá gbàgbé ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn kó tó di pé ìbò ààrẹ tó gbé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dé ariwo tí à ń pa tí gbogbo ọmọdé wa àgbà wa orin tá à ń kọ iná ní Yorùbá Nation akọrin náà gbogbo ayé bá wa dá gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ni wọ́n gbà tá a kọrin tá a dá ní Yorùbá Nation ṣùgbọ́n ṣàdédé bí orin Yorùbá Nation ti bó ṣe ṣẹ́yọ bẹ́ẹ̀ náà ni ó wọlé kò jẹ́ fa green music ààrẹ èèyàn kọrin Yorùbá Nation mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó múra kankan lórí ọ̀rọ̀ Yorùbá Nation gbà náà nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation ó fi wọlé gbogbo ohun tí a ṣe tí ilé fi jó gbogbo ẹ̀ náà wọ́n jẹ́ àmà tí Yorùbá bá ní ta ṣe tí ilé fi jó tí ilé bá jó gbogbo nǹkan ni ó ti jó àní mọ̀rú nǹkan náà tó jó rárá gbà nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe àṣírí tó pamọ́ ńlá gbogbo ẹ̀ lẹ́jà àmà àwa gbúrò nǹkan kan nípa ọ̀rọ̀ Yorùbá Nation máa lọ́pọ̀lọpọ̀ àwọn tó ṣe pé wọ́n gbé Yorùbá Nation lọ́wọ́ ńgbà náà tí wọ́n á pà lọ tara bọ òṣèlú ṣe pé wọ́n lọ sí kàǹpé olóṣèlú ni wọ́n gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ni aláwọn tó lé Èkó aláwọn tó lọ Àbújá a sì láwọn tí wọ́n sun fún pé wọn ò fáwọn ní nǹkan kan dòní náà lórí rẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ Yorùbá Nation náà nìyẹn tí gbogbo aráàlú sì tẹ̀lé tòbí tí wọ́n bá bọ́ sí orí social media yan lẹ́nu wọn máa ń mú bí abẹ àwọn èèyàn wa náà ni bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí Facebook lẹ́ẹ̀ máa wò mí lórí TikTok ẹ̀ dẹ̀ mọ́ bá wa share ètò yìí fáwọn èèyàn bákan náà kó tó ipá wọnú ètò ní tààràtàrà ẹ má jà gbàgbé December 28 ní àyájọ́ ọdún kẹẹ̀ẹ́dógún ìtàn Yorùbá tá a ti bẹ̀rẹ̀ sí ní sọ nípa ìtàn àti àṣà wa àti ìlàkàkà wa kí Yorùbá má bàa di ẹni ẹ̀yìn December 28 ni àwa tá a bá fẹ́ dá sí ẹ lè pè mí lẹ́yìn ètò sórí 08023687432 náà ni ẹ fi pè mí 08023687432 December 28 ètò ńlá ní ìlú Ìbàdàn náà ni ó ti wáyé Yorùbá Nation àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ kí ni èrò wọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ là ń dálẹ̀ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ kò ní mọ àjẹ́ndà àwọn tó dá ẹgbẹ́ lẹ̀ àwọn tó dá ọ̀rọ̀ ṣe Yorùbá Nation lẹ̀ kí la dá lẹ̀ fún sáwa náà fẹ́ fi kówó jọ ni àbá fẹ́ fi máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú àbá fẹ́ kí wọ́n fi lè mọ̀ wá láwùjọ àbá fẹ́ sí nítorí ìfẹ́lẹ̀ Yorùbá lóòótọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation tá a gbé lẹ́ngbà náà amúra tó sì rinlẹ̀ nígbà òyà ni fashion póríṣiríṣi àwa amọye speaker tá a ní lórí ọ̀rọ̀ Yorùbá Nation bẹ́lẹ̀ ìbá jáde yóò sọ̀rọ̀ béyìí jáde yóò sọ̀rọ̀ bítàn jáde yóò sọ̀rọ̀ àwa fi ọ̀rọ̀ sẹ́nu ẹnìkan òun kálukú kàn sọ ti ẹni níbi wípé àtẹni tí ọmọ tó sáńlé àtọmọ tí ọ̀gbọ́njúmọ́ bàbá àtìyá rẹ̀ òun náà sọ̀rọ̀ àtẹ̀tọ́ yẹ kí wọ́n kọ́ lédè òun náà sọ̀rọ̀ kò wá sí ẹ̀kọ́ kankan nígbà òtún ya orogún òwò tún dé ń bẹ àwọn tí wọ́n bá rí pé àwọn kan ti ní fọ́lọ́wà jura wọn lọ wọ́n tún bẹ̀rẹ̀ àjàtúkàǹtàgbáàrí ni lórí social media gbogbo wọn sì lọlẹ̀ wám ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Yorùbá Nation wá gbé jáde ńgbà náà àwọn lọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n di fáàkà lónìí tí wọ́n di blogger lónìí tó ṣe pé ní tọ́kàn wọn àti tí ọkàn wọn ni wọ́n ń gbé tọ́kàn wọn àti tí ọkàn wọn ni wọ́n ń gbé ẹ kàrí wọn lórí social media 3 hours 2 hours 3 hours 5 hours 7 hours kí lẹ̀ ń ṣe
níṣẹ́ ni kà máa rojọ́ mẹ́tábátábátá torí kíni owó tá a fẹ́ rí lórí social media. Now ariwo Yorùbá nation lọlẹ̀, èmi wà lára àwọn tó ń pariwo Yorùbá nation ṣùgbọ́n on different way. Èmi ò sínú kánkọ́sẹ̀ nìkankan kílẹ̀ Yorùbá kó wà lómìnira ká ní lọ síwájú. Èmi sì sọ pé bọ́pẹ́ bóyá lẹ̀ á pilẹ̀ pín ìkọ́ gbogbo àwọn tó ń darí wa lọ́wọ́ lónìí wọ́n lọ ọdún 10 ni o, 20 ọdún ni o, 30 ọdún ni, 50 ọdún ni o, ó pẹ́ jù 70 years á pín. À ń bẹ láyé àsí láyé, èmi ò sì gbàdúrà kí n wà láyé ní 70 years sísìn. Ó pẹ́ jù 70 years lẹ́yìn Yorùbá ó pín, orílẹ̀-èdè yìí ó pín, lẹ́yìn Yorùbá ọ̀yà yóò lọ kó lára wọn. Apariwo ńgbà náà mi ò sínú kánkọ́sẹ̀ nìkankan, tèmi ni pé n tó bá dáa fúnra mi là ń wá. Gbogbo àwọn tí wọ́n jọ wà nínú the same group náà wọ́n tó bára wọn jà nígbà ọ̀yá. Igbó tó tiẹ̀ wá le jù, igbó Onítìrí. Ẹgbó níbo ni ìyá Onítìrí wà náà? Igbó ìyá Onítìrí àti bàbá Bánjí Akíntóyè. Bàbá Bánjí Akíntóyè sì ń gbójú ta lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n dágbó méjì. Lẹ́yìn ọ̀rẹ́ yìí àjàtúkà tàgbáàrí náà ni ikọ̀ ti Dúpẹ́ Onítìrí ni àwọn tó fẹ́, àwọn ní proclaim, àwọn ni wọ́n fẹ́ gba ilé ìjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé tí wọ́n kẹfẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ṣòfò tẹ́lá àwọn fẹ́ gba secretariat Ìbàdàn. Èmi ọmọ ẹ̀sìn ní ìyá Dúpẹ́ Onítìrí kàwé láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀. Ibi ogun yín lé nígbà náà ni ìyá Dúpẹ́ Onítìrí dà, ó yẹ kó wà ní òun ẹ̀ ń bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ leader wọ́n ló wà. Èmi mọ ráwọn ọmọ ẹ̀ wọ́n sì kó ban, wọ́n kó àwọn irinṣẹ́ wọlé, àwọn àbẹ́ǹkè ni wọ́n fi gbàjọba lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé ní Ìbàdàn tí second mechanized ọwọ́ kejì iléeṣẹ́ ológun Nàìjíríà bẹ́ẹ̀ gbogbo rádaràda rándanràndan àti ẹ̀tànjẹ àti rọ́. Ẹ̀yin lẹ wá fi àṣírí Yorùbá hàn pẹ́nu Yorùbá ní ọba tó àṣírí ara yín tàgbé kìkì ẹnu ní ẹlòmíì bọ́ta lórí social media á da gbogbo ẹrú ni ogun ti yáwó. Àmọ́ bẹ́ẹ̀ wọ́n flag wa ni bí nẹ́tíwọ̀kì Starlink wa ni o, Ọlọ́run ó kó ṣàánú wa lórílẹ̀‐èdè. tí wọ́n bá wá ń lérí tí wọ́n ń léka lórí Facebook àwa máa ń wò wọ́n báyìí ìpè lẹ́yìn iná jagunjagun orí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹnu ó wá di wípé nígbà ọ̀rọ̀ Yorùbá nation dé ó wá bẹ́ẹ̀ ó sì lọ bẹ́ẹ̀ a sì gbọ́n kankan mọ́. Kò sí pé ibi tá a bá dérè a ní blueprint lórí tá à ń ṣe gan láti ilẹ̀. A pè wọ́n ṣàkíyèsí ńgbà náà a ní ẹ wá kì í sí pé ńgbà tí ọ̀rọ̀ òṣèlú mi ìbá dé lẹ́tọ̀ọ́ wá bẹ́ẹ̀ ta lẹ́wàá mọ́ ẹ rí ẹjọ́ di 2026 nísìn wọn ó tún bẹ̀rẹ̀ ẹjọ́ tún di 2026 nísìn wọ́n bẹ̀rẹ̀ ìgbà wọn ó tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yorùbá nation. Adẹ̀sọ́ngbà náà pé wá ní tá a lè ṣe wọ́ọ̀d ní òṣèlú ti bẹ̀rẹ̀ ní Ìbàdàn tá a wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa tí Ìbàdàn jẹ́ olú ìlú rẹ̀ 351 wọ́ọ̀d la ní 351 wọ́ọ̀d la ní mo rò pé gbọ́ mi 351 wọ́ọ̀d la ní torí pé a ní 33 local government àwọn ibi tí wọ́ọ̀dù bá ti pọ̀ náà ni wọ́n máa ń jẹ́ 12. Ẹni tí ó wàá ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àbẹ́ni tí ó ṣe ààrẹ lórílẹ̀‐èdè ó gbọ́dọ̀ nípa nínú 351 words yẹn 351 yẹn. Ẹni tí ó ṣe gómìnà tí ó ṣe president ní Nàìjíríà ó gbọ́dọ̀ nípa nínú 33 local government yẹn. Ìyẹn ènìyàn wà máa jẹ́ wípé ẹsẹ̀ pùpù láti ń bẹ̀rẹ̀ lánìtò èyí dá la fẹ́ ṣe Yorùbá nation ẹja bẹ́ẹ̀ látẹ̀sẹ̀ pùpù gbogbo àwọn wọ́ọ̀dù báwọn olóṣèlú sí ní ká ní local government àní àìbẹ̀rẹ̀ nǹkankan àárín nǹkankan bẹ̀. So
Yorùbá nation wo la fẹ́ ṣe, ọ̀rọ̀ pínpín wo la fẹ́ ṣe, àtẹ̀yìntẹ́ ẹ sọ pé Oòduà nation ni àtọ́ní Yorùbá nation ẹjọ́ ń tanra yín ni, ẹ̀ ń wá popularity lórí irọ́ ni, ẹ̀ tí ì ṣetán ń tanra yín lọ́wọ́. Because bí Tinubu ṣe wọlé tẹ́lẹ̀ lo ìbérò pé ṣé ọmọ lọ lábẹ́nú láti máa rí flyer local government òṣòfin tó dé bàbá wa ṣe pé nínú àwọn táwa náà bá wá ń ṣe alẹ́gbẹ́ òṣèlú ni àwọn táwọn mọ̀ pé torí tá a ṣe dẹ́gbẹ́ ilẹ̀ láti gbòmìnira wa ni ní local government ni o ní state ni o state honourable ni o federal honourable senator wa ni o tá a bá ṣiṣẹ́ tọ̀ tí gbogbo ọ̀bá lè bọ́ sí wa lọ́wọ́ àwọn tó bá bọ́ sí wa lọ́wọ́ àwọn tá a bá sọ̀rọ̀ torí wọ́n pé tí wọ́n bá ṣojú wa ìyà ò lè máa jẹ wá. ìgbín lára àwọn sẹ́nítọ̀ wa àwọn honourable wa lọ wọ́n ń pa wá wọ́n ń pọ̀ bá nígbà wọ́n pa àwọn ọba lẹ́kìtì ẹ̀dá ọkọ̀ sẹ́nítọ̀ wo ló lọ bẹ̀ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wo wọ́n lọ sẹ́kìtì wọ́n ń pa wọ́n ní Kwara wọ́n ń pa wọ́n ní Kogi gbogbo gómìnà ilẹ̀ Yorùbá bù kẹ́dí wọn tẹ́ ẹ bá lẹ́ẹ̀kọ́ ẹ̀ ń pe gómìnà Kwara lórí fóònù lẹ́yìn gómìnà wa èyí nǹkan làwọn fẹ́ jẹ́ ẹ lọ. ẹ lọ bẹ̀ ni wọ́n jàjà ń sásá gómìnà 5 ńlọ́gbà sọ̀yọ́ state ká tó wá sọ pé àwọn Fúlàní ń pa wá nílẹ̀ wa. ṣùgbọ́n béèrè tí ọ̀pọ̀ èèyàn ń béèrè tí èmi náà sì ń béèrè tí ìwọ náà sì ń béèrè ni pé ta ni olórí Yorùbá ò lólórí àfi tá a bá ń tanra wa.